àfọwọ́mu tí èkú sóde kẹ̀rẹ́kẹ̀rẹ́ wọn ò délé mi. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní dì. Àárín rí ń gbé sọnù bí kìí ṣe ibi ọmọ. Ìmí ọmọ yín náà ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá Aramide. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, ẹni tí ó bá mu ọtí àmupara, bàbá, ẹni tó mu ọtí àmupara, ó ní mo fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ fún wa lónìí. Báwo la ṣe lè gba ọtí ní ọwọ́ ẹ̀? Ẹni tó mu ọtí àmujásíkòtò, yálà àwọn ẹ̀gbọ́n wa ni, àbí àbúrò wa, àbí ọmọ wa, pàápàá jùlọ ọkọ wa, tàrí pé ó mu ọtí àmubẹ́ǹdì tó jẹ́ pé ó ń dójú tì wá ládùúgbò, ó ti di drugging master. Tó bá ń bọ̀ báyìí, wọ́n ní ọ̀gbẹ́ni ló ń bọ̀ yìí, nǹkan burúkú ni o. Tọkùnrin yẹn máa mu ọtí àbí ẹ̀gbọ́n yẹn máa mu ọtí àmupara, ìdójútì ló máa ń jẹ́ fún ẹ̀dá. Tàbá ti wá rí pé èèyàn mu ọtí àmupara báyìí, kí ni nǹkan tá máa ṣe? Wọ́n ń pe kinní kan ní ọ̀kùn, ẹ ti mọ̀, ọ̀kùn millipede. A wá ọ̀kùn àti ọ̀pọ̀lọpọ̀ áyán, ọ̀kùn àti ọ̀pọ̀lọpọ̀ áyán àti àmukù igbó, àmukù sìgá àti àmukù àwọn nǹkan burúkú táwọn ọ̀dọ́ sì ń mu. Ẹ̀rìmọ́ ni kẹ̀rìkìnní kan ni gbogbo nǹkan burúkú tán mu yẹn. Kó dàbí jẹ́lòmíì láyé ẹlòmíì tadé nínú àwọn onímùkúmu, sọ́kàwé tí à ń yàgbẹ́ sí, òórùn burúkú wọ́n dẹ̀ tún mọ fi sọ́kàwé. Wọ́n tún mọ fi sọ́kàwé òórùn, wọ́n tún mọ fi símú. Ẹni pé àdánwò ti wo ayé, àfikọ́ ló ń gbà wá, èṣù ti gbàjọba. Ẹ dákun ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa dáadáa, ká sì máa mójútó wọn. Àtọkùnrin àtobìnrin, ẹ̀yin òbí wa, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Bá mi wá ọ̀kùn àti ọ̀pọ̀lọpọ̀ áyán, ọ̀pọ̀lọpọ̀ àmukù sìgá àti àmukù igbó. A wá lọ papọ̀ mọ́ àkàrà àtàn, àkàrà gbígbẹ, ìgbẹ́ onígbẹ́ tààmì ẹni tó yá gbígbẹ. Kò sí nǹkan tí ó ṣe nígbẹ́ o. Ẹni tó ní ìgbẹ́ kò sí nǹkan tí ó ṣe o. Ẹ gbọ́ mi dáadáa o. Kò sí nǹkan tí ó ṣe ẹni tó ya ìtó ní ìgbẹ́ o. Torí ayé ti dàrú lónìí. Nǹkan ṣẹlẹ̀ lọ́dún kan, yóò tó bí ọdún mẹ́ta báyìí nílùú Ìlọrin láìpẹ́ ló ti ṣẹlẹ̀. Kwara ló ti ṣẹlẹ̀. Bàbá ni wá lọ mú àkàrà àtàn. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí bàbá yìí fẹ́ lo nǹkan yìí fún, ọ̀tọ̀ níbi tí àwọn èèyàn tí wọ́n gbé ọ̀rọ̀ bàbá yìí gbà. Wọ́n na bàbá yẹn tó jẹ́ pé wọ́n ní bàbá yẹn fẹ́ fi ìgbẹ́ yẹn sí oògùn owó ni. Bẹ́ẹ̀ sì ni bàbá ò fi ìgbẹ́ onígbẹ́ sí oògùn owó. Bàbá yẹn fẹ́ lo ìgbẹ́ yẹn fi tún in tó ti ń bàjẹ́ lára ẹnìkan, wọ́n fẹ́ fi tún ṣe ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó mu ọtí tó ti di ìdójútì. Ẹlòmíì mu ọtí, ó ti rán rẹ̀ lọ sọ́run ọ̀sán gangan. Ó ti mu tí yóò kò rántí nǹkan kan mọ́, ó sì mu wa mọ́tò. Àwọn míì lo ìgbẹ́ onígbẹ́ lọ́nà tí ó burú o. Tá fi ń ba tèèyàn jẹ́, tá fi ń so oògùn owó o. Èmi ò mọ̀ ń pa ẹ̀rí ìmọ̀ o. Ṣùgbọ́n ẹni tó bá mu ọtí àmupara, ó ní á lo eléyìí fún. Kì wá ṣe pé ni yóò fi ọtí sílẹ̀, ẹni tó ní ìgbẹ́ ò mọ̀ mu ọtí o, rárá o. Kódà ẹni tó bá fẹ́ lò ó, kí a fẹ́ ṣe é, tí n bá yàgbẹ́, máa mọ ibi tí mo yàgbẹ́ sí nínú igbó àbí lórí àtàn, ẹ mú ẹ lò ó, kò sáburú ń bẹ̀. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́ni tó ní ìgbẹ́. A wá lọ papọ̀ ọ̀kùn tútù yà á lọ ni pẹ̀lú áyán. Ọ̀kùn tútù àti áyán á lọ papọ̀ mọ́ ìgbẹ́ onígbẹ́ gbígbẹ, ìmí onímí, àkàrà àtàn á lọ papọ̀ mọ́ àmukù igbó, àmukù sìgá, jẹ́ kí a sá kó gbẹ.
ẹ jẹ́ ká bá jọ kú. Ọtí tẹ́ni bá máa mu jù, a wá ra ọtí yẹn, a sì lè dá sínú shinap, a lè dá kíní sínú shinap. Ẹ jẹ́ kí a wá gbé fún ẹni yẹn pé oògùn yìí o, oògùn bíbò àṣírí ni. Ẹ má sọ fún pé oògùn tí òfin ní mutí mọ́ ni o. Bá ti lè sọ fún bẹ́ẹ̀, ọtí yẹn ó bù háyà kọjá tàtẹ̀yìnwá. Ọtí yẹn yóò padà bù háyà, yóò pọ̀ ju tàtẹ̀yìnwá lọ. Kò gbọ́dọ̀ mọ̀, kò gbọ́dọ̀ mọ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn, ojú tẹ́ fi ń wo ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di. Àárín ní gbé sọnù bí kìí ṣe web. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo ni wá ní, pásítọ̀ ni wá ní, ìdíkéyìí tí àbáwò kí a jẹ́. A jẹ́ fún abó ṣe jẹ́ fún ajíbi kí n tó kọjáwé. A jẹ́ fún abó ṣe jẹ́ fún ọ̀sán ibi kí n tó kọ̀wé bò. Ajíbáyé ló mú ọ lọ tó fi lọ ìwé àti ìbò papọ̀. Àti ìwé àti ìbò kó máa jẹ́ fèmí àti lónìí. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ní 081 35 03 51 98. 35 03 51 98. Nọ́mbà tí ẹ máa pè mí sí nìyẹn. Bákan náà ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa lọ́lọ́kan òjọ̀kan. A ní àwọn àgbo infection. A ní àgbo infection. A ní àwọn àgúnmu ní ọlọ́kan òjọ̀kan. Àgúnmu jẹ̀dí, àgúnmu alẹ́, àgúnmu ìdákọ́lẹ̀, àgúnmu àrùn tá à ń kó láti ilé ìyàgbẹ́, àbí àwa tí nǹkan ọmọkùnrin wa kéré ju ọjọ́ orí lọ. A ní àgbo, a ní ọṣẹ fún. Bákan náà a ní ẹ̀rọ tí a máa fi fa nǹkan ọmọkùnrin wa lẹ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Àárín gbé sọnù bí kìí ṣe lọ́mọ. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide. Tó bá dìgbà míì, a tún ilé tó yàtọ̀ sí ilé wa.